pé ó sí nǹkan o mo léyìí wálẹ̀ pé ó sí nǹkan o mo rí mú ẹ ètè sọnù mo rí mú ẹ ètè sọnù kò mọ̀ sóhun tójú òní rí tán wetin Musa no go see for gate oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ kókó jábélé o olúkúlùkù ń ṣe tirẹ̀ mo ní kókó jábélé owó olúkúlùkù ń ṣe tirẹ̀ èyí wà lẹ́pẹ́ ò sí nǹkan kò léyìí wà lẹ́pẹ́ ò sí nǹkan mo rí mú ẹ ètè sọnù mo rí mú ẹ kò mọ̀ sóhun tójú òní tán iye pálapàla ìlú àpàlà pálapàla o pálapàla o ìlú àpàlà. Madam. Olí náà. Ìbùdó ló ejò là ń sọ̀rọ̀ pẹ́. Madam. Kò sọ́jọ́ kankan bí o. Ìbùdó wà kí n náà gílẹ̀. Madam. Don't you like what you say? Jésù olùgbàlà. Olúwa o. Súnmọ́ mi má gbọ́n mọ́ náà, ó ti ń jẹ́ kó pẹ́. Orí mi o. Ẹ̀sìmọ̀. Yóò súnmọ́ bí náà. Wọ́n jẹ́ ká rí ọgbọ́n rẹ̀. Ọ̀gá bọ̀rọ̀ ń bẹ̀. Ọ̀gá bọ̀rọ̀ ń bẹ̀. Ejò lọ́nà wọn pa. Tí mo pé yóò jà báyìí. Tí mo dẹ̀ ti wà ní mood báyìí. Àwọn guys ọmọ tí ó máa ń kọ́ èèyàn lára. Mo dẹ̀ ti wà. Kí ni? Kí ni? Sọ̀rọ̀ ní bẹ́ẹ̀. Àyà mi padà wá gbowó agbọmọ. Kí ló mú ọ láyà? Kí ló ṣẹlẹ̀? Kí ni? Ṣẹ́fẹ̀ láti lé ni? Àyà mi ń já. Kí ni jọlá ní ìsìn séèyàn kún fún ọ ni? Wọ́n bá pè mí láti ilé kò wá dáa. Yẹmí ni o. Yẹmí máa lọ fà. Yẹmí máa rí tàbí. Yẹmí ọmọ ọ̀gá. Ọ̀rọ̀ mọ́dímọ́dí. Òfìlì. Kí ló mú? Ṣàdédé ló pè mí. Réjò bí ikú. Inú ilé. Ṣé wọ́n náà ti fọ́ mísíkèsì ilé? Wọ́n fọ́ mísíkèsì ilé. Àlọ́ lóun réjò yàrá wọn. Yàrá rẹ̀. Ṣòro ti pé ọ̀gá. Wọ́n bá wa ṣe mítìn. Wọ́n ní gbogbo àwọn stáàfù lè ní tó bá ti bèrè ká máa fún. Wọ́n ní tó bá bẹ̀rẹ̀ ká bá fẹ́. Àwọn tó wọ́n fún lèmi ló bá fẹ́ o. Ìdí tí mo fi tẹ̀lé ni o. Ló bá ṣàyè pé mi pé ejò bò. Ejò àti wà nílé. Ejò bò lára rẹ̀. ń gbọ́tò lẹ́jọ́. Tó bẹ̀rẹ̀ nù. Ọmọ ń pè mí wọlé. Ló bá ní ejò kí n bó ń pa. Wọ́n sì bá pa. Ó lọ mú gí kí sí fi bá pa. Ibo ló lè yíwà tó mọ̀. Ibo ló wà. Olóògbé lábẹ́ ọ̀. Ejò pé gbọ́dọ̀ gbà wọlé. Ó yà mí lẹ́nu. Wọ́n ní kí ló ń jẹ́ ejò ó dà ejò abẹ́ òní kí n bó ń pa. Ṣé kò ní tí ì jẹ fún rẹ̀ báyìí? Ibo ló wà. Ló ń jẹ fún rẹ̀. Kí ló ní fipá tó mọ̀? Kí ni? Ó ní lọ́pàá mi. Ọ̀rọ̀ tètè yí ọ. Àló ní bóun fún apá tèmi pa. Bàtà bẹ́ẹ̀ tó. Ejò abẹ́ tó. Ó ṣe yé mi ni. Mo sáré ẹsẹ̀ mi ò balẹ̀. Àyà mi ṣe ń balẹ̀ báyìí. Dírẹ́fà ọkàn mi ṣe ń balẹ̀. Irọ́ ló ń pa. Sóò ti sí àbó tí ì ṣe. Bó lára rẹ̀ tí n bá ṣe ń sọ àwọn ọ̀pọ̀ èmi mi ò lè fi sẹ́mi ṣeré o. Sọ mo bó ṣe wọ̀ gá. Ojú mi ni. Wọ́n níbọn. Wọn ò sì bí méje ọkàn lọ. Kí n ṣàlàyé fún ọ. Tó o bá ti ṣe jẹ́ kójú ló fi mọ́. Tó o bá tí ì wá ṣe wò òkè àtẹ̀ntí ọ̀tẹ̀kùn àtẹ̀ntí òrẹ̀kùn. Òkèrè ni wọ́n gbé o. Ajé. Èmi ò tó bẹ́ẹ̀. Mo sáré ẹsẹ̀ mi ò palẹ̀. Sọ ọ̀pọ̀ gà níbọn. Bàrà mi lọ sọ bẹ́ẹ̀ fún. Ó yà mí lẹ́nu. Wọ́n wá lẹ́yìn tó bá ti ṣe àwọn. Táwọn bá ti pa àwọn sọ̀kọ̀ gbòòlè rẹ̀ ní. Tó bá fẹ́ kí ilé yẹn jẹ́ di ẹ́ǹdì inú ayé. Kọ́ jẹ́ kí wọ́n jẹ́nu bí ìjọba bàbá Ọbásanjọ́. Mọ́dì bẹ́ẹ̀ mọ́. Èmi ò tẹ́ gbọ́dọ̀ débẹ̀. Mọ́dì bẹ́ẹ̀ o. Tó bá kí ọmọdé lóhùn. Orí mi yọ mí. Tó bá kí ọmọdé lóhùn. Mo sáré ẹsẹ̀ mi ò balẹ̀. Sọ́dọ̀ lójú kò sí. Ó tún bẹ̀rẹ̀ nù tó dán lójú kò sí bò. Mo ní ìwòkọ́ ẹ̀kọ́ ti rin jáde ni. Ó bẹ̀rẹ̀ tiẹ̀ nù. Má ṣe o. Mo jẹ́ kẹ́kẹ́ kan gbọ́n. Ṣé pé ó sọ fún ọ? Kò bá mi o. Èmi ní lọ́gbọ́n bá pé kí ló ti fi ṣe ìranù ni. Mo ṣe bẹ́ẹ̀ ìfiṣẹ́ mi ṣeré o. Má jẹ́ kóbìnrin wọn gbọ́ o.
kúùkù ẹlẹ́nu burúkú ni ẹlẹ́nu ẹgbẹ́ ẹlẹ́nu mọ́mọ́ ẹlẹ́nu dàbẹ̀rẹ̀ sọ. kódà kọ́ńtò ẹ̀rọ sórí bspace tàbí kó gbin lọ́wọ́ SBC. ọ̀rọ̀ kọ́nu rẹ̀ mi náà sì mọ̀. kó gbin lọ́wọ́ SBC ló fi yàtọ̀ sí wọn náà. èmi fi yàtọ̀ sí mi náà. kí ló fi yàtọ̀. sọ lẹ́bi tó orun tasọ. Zole. Oh. Zole. Zole. Ma, ẹ má dùn ún lọ. Kí lẹ fẹ́ ṣe drink yẹn àbí oúnjẹ? Drink yẹn wọ. Ọdẹ máa ṣe gbígbà tó get tẹ́yìn bá ń sọ. A ní kó wá bá mi pé ìjọ tí mo sọ. Ìjọ tí mo bá mi pa yẹn bá mi pé ìjọ yẹn tẹ́ta. Ejò. Ọmọ àwọn ìjọ yẹn. Ejò yìí eléyìí ó yàtọ̀ sí ti. Eléyìí dàbí ọkà ni. Ó dàbí ọkà akáwá ló parọ́ fún ejò ní àpáyọ ju ti jó ní lọ o. Yóò kú pátápátá ni. Kókó yan ni. Kàmú pamọ́. Ẹ̀kan ń ṣe bálabàlá ni ẹ ò lójú tì rárá. Irú ìró nírú ìbò. Gbogbo àwọn Mo dáràn. Oṣù mi irú àrùn ló ráhùn ìjọ̀gbọ̀n ló ń pọ́n bí. Lónìí ìlú ilé àpapọ̀ ni. ọmọ ṣe mí ṣe gently. Ibi tí wo ní sùúrù járe. Ní sùúrù wo má jẹ́ má jẹ́ ń jẹ́ yìí tèpo yẹn kúkú bá yín jẹ́. Kí ni? Ẹ wá gbà mí. Obìnrin ni mí, ọjọ́ wo lè jò tún wá bẹ́ẹ̀ wá. Kí wọ́n máa pé jò. Ẹ káàmù. Yes ma. Yes ma. Tí? Ó ní kí ló ṣẹlẹ̀ mú lórí ẹ tó nọrùn báyìí. Mo ń wo ibi tí angle picture máa fine nílé torí pé mo fẹ́ di Instagram influencer. Eku kẹ̀ nínú ilé tó fáyìn tó báyìí kí lè kú wá ṣe ń bí. Ó wá kọ́lé ni. Eku mo lọ gbà wọlé ó lè jẹ́ pé má rògbò eku bọ̀ nìyẹn o. Ẹ máa rògbò eku bọ̀ tó máa pa yín. Èmi náà fẹ́ ra eku ra ẹja kí lè dílé kúlẹ́já ní ọjà Tòkun ní Abẹ́òkúta. Ẹ máa kó gbogbo ẹja sínú fíríjì. Ẹ máa kó sínú fíríjì. A máa kó sí fíríjì tó bá ti wá dìtàn a máa di fíríjì a máa ti bọ ìdọ̀fun yóò wá ẹ wá gbé parí ó dọ̀rùn rè ní wọn pé àìrínwó àjànàkú ṣubú lòkè ẹ̀fọn. Ọ̀nì ńlá lọ sọ́run àárẹ̀ má bọ̀. Ebi gbé tẹ́lẹ̀ ó sọ fún mi pé yẹ ẹ̀kú kẹ̀. Ìyá yín kú èyí láti kéde ikú ìyá yín Felicia tí wọ́n kú sí Aṣúbíaró l'Óṣogbo. Ètò ìsìnkú á lọ bá gbọ̀gbọ̀gbọ̀ tó ṣe kọ́ bẹ́ẹ̀ Jésù sì sunkún lórí ọ̀rọ̀ yìí. Ẹ pẹ̀lẹ́ Ọláyẹmí ńkọ́ ọmọ mi kọ́ mi nìyẹn wà níta kọ́kọ́ bẹ̀rẹ̀ ọmọ mi náà. Ó ń kọ́lé lọ́wọ́ bọ́ngálò. Ó ń kọ́ bọ́ngálò lọ́wọ́. Ó ti sún sókè. Ó sún sókè. Kọ́lọ́mọ ẹ̀kọ́ tó ju ohun lójú. Kí ló dé tó sún wo yìí? Òun náà mo sọ pé kọ́lọ́mọ ẹ̀kọ́ tó ju ohun lójú kú ni gbogbo. Ṣé ti dáná? Ó dẹ̀ tó sí wà. Ọláyẹmí. Mo ṣàṣeyọrí mi tún báyìí. Wọ́n bọ̀. Ó jẹ́ ìsìn báyìí. Tí ó jọ̀rọ̀ mi farabalẹ̀. Ewu ojú olórí burúkú kúrò yàrá rẹ̀. Wọ́n gbọ́. Mo bọ̀. Pàápàá. Ayé ìyá rẹ̀ ìlé dáa. Ìyá rẹ̀ bímọ o. Àmọ́ kí ìyá rẹ̀ ó wà lágàgán pé torí ọ̀rọ̀ mọ̀ bí. Ọláyẹmí. Kárí ilé. Ta ní sọ̀rọ̀? Bóyá bẹ́ẹ̀ mi ni o. Máa rẹ̀ sí wò, ìyá rẹ̀ tí ó gbọ̀n. Your mommy is back. Ìyá rẹ̀. Tẹ̀lé. Ibo. Listen.
ìwọ wọlé kálọ̀ kúrò. Àbí Rárá. How are you? wọ́n ní yọ ọwọ́ kọ́. Kí ló ṣe ẹ́? Mo ń sùn tẹ́lẹ̀ ni. Níṣẹ́ ó kí àlọ́ sọ̀rọ̀. Mummy, omi yẹn ṣì wà lójú mi. Bóyá kẹjẹ ká sọ níta. Ẹni pé. Mummy, ẹ má stress mi báyìí. Mummy, ẹ jẹ́ ká sọ̀rọ̀ yẹn later. Fẹ́ sùn. Fẹ́ sùn. Kò sí wàhálà, kí ló máa jẹ? Màá sọ fáwọn kókò kan fún mi. Ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣe díẹ̀. Mummy, you're welcome. You're welcome. All right. Wàá ní gbọ́dọ̀ tó máa mú mi nìyẹn. Wàá ní sọ mọ́ mi báyìí. Ó parí. Ó dà, kò sí wàhálà. Má ṣe bàtì. Ẹ jáde síta. Olórí ìlú ní kí n ti bàjẹ́. Àwọn ilẹ̀ ti bù ní ayé tí ń bá mi sí Gbogbo ọ. èèyàn ní tẹ́ bá ti gbẹ báyìí, àwọn nǹkan tó máa pa yín tó máa bá yín. Ṣé bí wọn náà kí ló kàn òun jowó ọ̀sán ogun tí ń jà ọ́ ni? Kí ló kàn? Ìyá yín kọ́. Ìyá ẹ̀ ti kú dànù. Ìyá rẹ̀ wo ló kú? Ìyá ẹ̀ kú sí. Ìyá rẹ̀ kú. Ìyá wa tí ọ̀gbọ̀n rà sí wò ó lóde. Owó ìlú blood tonic kò ṣiṣẹ́ ìwọ náà mọ̀ ọ́ tó ń jẹ kí. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Kókó jábélé o. Olúkúlùkù ń ṣe tirẹ̀. Tẹ bá rí ọmọ yìí n tó fi ṣèdí tabakode yẹn mẹ́jọjọ kó lè tó ìtọ́ kọ̀ọ̀kan tó bí àpò làbáyé Gíní. lẹ́yìn kan ó tó wá sẹ́yìn kódà téèyàn bá gan ọ́ lọ́wọ́ sí Ó yẹ sá ni. ó lẹ́sà o bíbù tí wọ́n máa lọ nídìí eléyìí bí òpẹ́ẹ̀lì ni Òpẹ́lì. ó lọ ó wá báyìí Ó wá mọ́ sọ̀rọ̀ lọ mo ń wo ibi tí. àní Nígbà tí òkè olúmọ gàtó ó yé mi ó ti ṣàlàyé yín mo ti gbọ́. ìdí ìpọ̀ ló bá pè mí kí n sáré wá ọ̀gá wa ti sọ pé n tó bá ti fẹ́ ẹ̀rọ kan tó bí náà nù ọmọ ẹ̀rọ kan ni ọmọ ẹ̀rọ kan tó bí náà nù ìwé tó bá ti fẹ́ ká máa ṣe fún un. ológun náà kan kò gbọ́dọ̀ sí lélẹ́ tí omi Ọlọ́run ò ní pa àmín lágbára Ọlọ́run ọ̀gá yín ó jèrè ẹ̀. àmín ló bá ní èmi kí n máa bọ̀ yàrá òun òun ní kankan kí n máa bọ̀ òun pa. ó ní kó máa bọ̀ ní yàrá ọ̀dọ̀ òun yàrá tí ọ̀gá yín private room rẹ̀ tó jẹ́ rúùmù tọ̀dọ̀ tiẹ̀. ká sí ìwọ bẹ̀ tẹ́lẹ̀ ló bá wọlé ló bá ní kí n mú ọ̀pá mọ́sẹ̀ tèmi o kí mi wá máa fi kán lómi o. ìwọ wà bẹ́ẹ̀ lómi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. mo dòwú ẹni bàbá. orí ẹ̀ ti burú ìwé lélẹ́yìn ṣé gbogbo èèyàn ní kọ́díjà ọmọlé olódò àbí ọmọdé àwẹ̀lẹ̀ ni gbogbo èèyàn máa ń jẹ ni. bàbá àbọ̀mọlé olódò kí ló ṣẹlẹ̀ gangan kò sẹ́ni tó bẹ́ sínú omi tí ò ní jáde padà kí ló dé. tó máa ń sọ pé dọ̀ndú arígbìmọ̀ yìí tó ń sọ pé amùsùà tó ń wá dìde rìn ìwọ ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀. bàbá ìwọ gẹ́gẹ́ ló yẹ kó máa jẹ́ bẹ́ẹ̀ kí ló fà á gbogbo rẹ̀. wá níbọn. ó ṣàlàyé ọmọ fún mi ní ìsìn pé ọmọ yìí o pádẹ́ẹ̀dì ni o ó ní kinní o ó ní gbá o ó láwo o mo rò pé full option lọmọ yìí o fabricated pé accident free kó o sì kó kan lu ọmọ ọ sọ fún mi pé ẹ̀rù ń bà wọ́n ọdún ṣe kinní kan ó lè rí sórí ọtí bẹ́ẹ̀ ìtàn mọ̀ ebi rí. mọ̀ ebi. tó a pọ̀ ọmọ nǹkan tọ́ka nígbà kan ni àbí ọmọ lísìn sí rédíò nígbà náà wọ́n sọ̀tàn mẹ́bí wọ́n ní mẹ́bí rí owó rẹ̀ báyìí ẹni tó lówó sí mẹ́ ó sì gbé owó lọ sí station. àwọn ọlọ́pàá wa ní kárí ọmọ ọ̀dọ̀ rere ọgbọ́n gẹ́gẹ́ lọmọ ìlú rere látìgbà náà mẹ́bí gbogbo èèyàn ní gbèsè pé kò lè rówó yẹn mọ́ tí ó fi kú kó mẹ́bí ó ṣọ́ọ̀gù kù ni ó ṣọ́ọ̀gù kù ni tí ọ̀bá tẹ̀ sí kú gan kò rí ṣe náà dì sí náà. akíndóde báwo ni obìnrin ṣe mú ọwọ́ nulẹ̀ tó pé ó tó wá jẹ́ ọmọ tó jẹ́ ọmọ bàbá olówó tó ń bá ṣiṣẹ́ tó ti mọ̀ yí pé ọmọ èèyàn kan tó wá bínú gbogbo tó bá ná ó ń ná sí bàbá ẹ̀ lọ́rùn ni. irú ọmọ bẹ́ẹ̀ bàbá ò ní fẹ́ kó wo ìṣekúṣe kó wọ àwọn ọkùnrin lójú lọ́ọ̀kan kó ṣe kínní kó dàbí pé bóyá wọ́n mọ̀ fi ọmọ ń bú àwọn kó jẹ́ 500,000 ọmọ ìrọ̀rùn ní ọ̀bàdé kó bá 1 million dé ìrọ̀rùn ní ọ̀bàdé ó lè rówó yẹn mọ́ o ó lè rówó yẹn mọ́ kọ́ lè tọ́ sọ yìí o
torí gbogbo òyálégbé lọ́wọ́ mi ó ṣe kinní kan ìjẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ mi ṣe kó tèmi jọ sọ́wọ́n mo lè kó tèmi jọ ṣe bí àkàndé bẹ́ẹ̀ lásán náà ni ṣé mo lè wá kú lè jẹ olè bàbá mi nínú ẹ̀ tí ẹ̀ ń bí mi fún pẹ̀lú lọ́mọ tó ẹ pé tó ẹ kó bò gbà ọmọ tó ẹ kó bò lù kó sọ́pà gbà bí àrà kọ́mọ nǹkan mọ́ bí tára òun kù sí ó wá rí nígbà tó ẹ pé wọ́n kàn mọ̀ tí ọmọ bí tí wọ́n máa ń tọ́jú owó sí báǹkì strong room nígbà tó ẹ pé orí kọ́kọ́rọ́ strong room ó sì mú ó sì sọ sínú tọ́ílẹ̀tì ó ṣe bó ṣe wọ̀n ó lè bóyá ló lè rí oríire kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́ ṣé eléyìí ọmọ ọ̀gá wá jẹ́ ìyàwó ọ̀gá nígbà tí ó ṣe ìyàwó ọ̀gá ọmọ ọ̀gá náà sọ yìí fún pé o tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ ṣe mistake pé ó padà ṣe ó padà eventually ṣe wàláì tàláì àfi tó bá tó padà wá sọ fún mi pé ìwọ o ti ṣe o tó sì búra sí pé o ti ṣe ló lè rí inú dídùn mi ìwọ ó sẹni fẹ́ kẹ́ ẹ̀ máa bá sọ̀rọ̀ sọ wá pé lọ́kùnrin nù obìnrin wọ èmi wọnúlé èmi ò ní kòbó láì ìní sápàsán wáì ìní sàrápá wò rádaràdà òsì má bá mi sọ̀rọ̀ mọ́ lónìí o I don't want to talk to you anymore today idiot rubbish. ẹ̀kan ń ṣe bálabàlá ni ẹ ò lójú. délé ìwọ lọ délé. sí òsì mọ̀. ejò ibo délé wa. ibo délé wa. délé wọn lọ mi ọmọ bí tọ́ lọ. ẹ wo ẹ lọ ra fúnstọ̀. fúnstọ̀ kọ́ sómi ètò pa sómi péjò. ìrẹ́kùn kí lè jọ wádìí yàrá. báyìí mo bí tó gbà wọlé wọ́n bá mi péjò dé fún un. ẹ ṣe kí ẹ kò sá ti sẹ́yìn kó ti sẹ́yìn mi. níbi kankan ejò lókun. ejò. ìlọ mú n bọ̀. mo wá mọ̀ bọ́ mọ̀ mú kankan dákun mọ̀ bọ̀. kí ni mo lè fi péjọ oríṣi ẹ̀ṣọ́. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. ibo ni Daniel lọ tó fi ṣẹkùnlẹ̀ báyìí tó fún kẹ́tì ló wà sí sílẹ̀. Daniel kásápẹ́mì àtọ̀gá náà lábọ̀ ìjọ ìṣẹ́ náà ló ṣe yìí o iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn ó yẹ ká mọ ọmọ kan tó sọ lórúkọ nígbà tó pè yẹn Daniel Ọlọ́rà Daniel Ọlọ́rà tuntun ọlọ́wọ́jọ kó lè jà wá Daniel. Pàlàpàlà o ìlú àpàlà pàlàpàlà ìlú àpàlà. mi kẹ́ni mi ò gbádùn mi kẹ́ni yẹ eléyìí lẹ̀. Daniel. kí ló dé. Èwo ló ṣe. tètè ń ṣe ń bọ̀ mo wá bá a pa nǹkan yà yín ni. Tani kí mi má gbẹjọ Daniel. Tani kí mi má gbẹjọ. lákùnrin ìjàlẹ̀ ìdòwò kìíní mo ní lákùnrin ìjàlẹ̀ ìdòwò kìíní tọ́já wọlé ṣé bó ṣe kọjá wọlé lọ́jà wọlé ni. bó làwọn eléyìí lọ wọ́n ṣe fi lélẹ̀ mi ò rọmọ mi àwọn bó wá ní driver gan gba everybody. hello ẹ kú lé o gbogbo wọn fi lélẹ̀ wọ́n rìnrìn àrè lọ anyway ìgbà tí mo tiẹ̀ ti wọlé tí mi ò rí gate man ni mo jẹ́ kí n ti mọ̀ pé àbí nǹkan kan ń ṣe àwọn ọmọ yìí ni àṣà lè sọ pé bandit wọnú bíbá ẹ̀ wá kó wọn gate man ò sí ń bẹ̀ ta ló lè wá ṣe iṣẹ́ burúkú nínú ilé mi tí mi fi ra àwọn ọmọ mi àti òṣìṣẹ́ àbí òṣìṣẹ́ mi ò ní ẹni tó jẹ́jẹ́ mi. kí ni tó pín. kí ni tó pín. èmi náà méjò pa. ejò wọn lọ pa. èmi náà méjò pa. wáyé ń jẹrìí. ẹ má jà sí ọkọ. ejò wọn lọ pa. ìfìkà náà. ẹ sílẹ̀ yọ. kí lè ṣe. ok àkọ́kọ́ náà ẹ mú nǹkan tí màá mú lókè wọ́n á padà ti géètì yẹn pa lílàpọ̀ tí ó máa ń jókòó déèdì
aago gbogbo wọn 1 by 1 ni màá pè 1 by 1 ibi tí wọ́n bá gbà. Kí ló ṣe láàrin? Olébùkún mi. Ṣé wọ́n náà ti mọ́? Níbo? Tó mọ́ pé jọ̀tí. Mo lè ní ọmọ mú. Abẹ́yà mi. Sẹ́sẹ́ ìyàwó. Jẹ́mi ọmọ mọ̀ sáré. Ìsàlẹ̀ kí ló kọ́? Èṣù náà fà lẹ́sẹ̀ yọ. Èṣù náà fà lẹ́sẹ̀ yọ. Mo gbé Ọláyẹmí gẹtùmá mo kẹrù Daniel Délé inú ilé mi ọmọ tèmi. Ẹ̀jẹ̀ rojọ́ láti bẹ̀rẹ̀ ṣẹ́ni mo wá bá wọn ṣe mọ̀ pé máa ń pawọ́dà mo wá bá wọn pa. Pàwọ́dà mo bẹ́yìn méjèèjì ni o. Ètò náà mọ́ pàṣẹ àti ní YouTube ẹ̀wọ̀n ọjà ìsọmọ́sẹ̀ lọ́kẹ́ kásá. Ṣẹ́ni ẹ̀dá mi mo dúró. Kí ni abẹ́fẹ̀ dáhùn àbúrò yẹn fẹ́ ẹ̀wọ̀ ọ̀dà sẹ́ni yẹn dẹ́sẹ̀ báyìí ẹ̀wọ̀ ẹ̀ parapọ̀ ni àwọn alẹ́ ti bẹ̀rẹ̀ Ọláyẹmí ìwọ ọ̀dà abẹ́ táwọn bá ẹ̀dá ọ̀nà ẹ̀mẹ́. Ibẹ̀ ni kẹwàá bẹ́ẹ̀ ṣe ti gbọ́ it's okay like that. Ọláyẹmí ìwọ ọmọ tẹ. ìrìkúrì inú ilé tèmi ẹgbà Ọlọ́run má bà tèmi jẹ́ Ọlọ́run má jẹ́ fọwọ́ bí kí n fura ikú. Ṣé àwọn ọmọ oró ni mo gbé sínú ilé yìí nọ́mbà tọmọ mi jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni ká ti gbọ́ mo rí mọ̀ láyé mi ọmọ tèmi Ọláyẹmí the only golden daughter. Kí ni mo jẹ́ ń pariwo fún náà ọ̀rọ̀ ariwo kọ́ lọ̀rọ̀ mi kàn torí mi bá pé èyí tí mo kọ́ ní lọ́kàn yẹn pé mo ṣe tì wọ́n pamọ́ lé yẹn kí n lọ wá igi tó dáa kí n wá bẹ̀rẹ̀ sí fọmọ́ wọn ọmọ yẹn lórí wọ́n bá lọ kún sí wàhálà tó ní fún mi ebi ìjọba wà ń lù. Okay. Hello. Good afternoon. Okay. Ẹ jọ̀ọ́ ṣé Alakata police station ni mo bẹ́ẹ̀ ni you don't know me but I'm so sorry. Can you please help me? Let me talk to the DPO please. Let me just talk to him. My name is Chief Aderibigbe. Bẹ́ẹ̀ ni ẹ kàn sọ pé èèyàn wọn kan fẹ́ bá wọn sọ̀rọ̀ ní wọn mọ̀ kí n fẹ́ pé wọ́n tẹ́lẹ̀ wọn mọ̀ just hand over the phone to him with due respect. Ẹ ṣé. Afternoon sir. No you don't know me ẹ mọ̀ mí kì í ṣe pé ẹ mọ̀ mí ẹ má bínú orúkọ mi ni Chief Aderibigbe mo níṣòro kan ni. Bẹ́ẹ̀ ni nínú ilé mi. Bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ jókòó. Jésù. Alàgbà sà bá a ṣe ń gbàdúrà lọ lẹ́ẹ̀kan ohun tá a fi wọ̀n mí lágbára díẹ̀ o. Ẹ dákun ẹ gbà mí. Ó lágbára díẹ̀. Ẹ gbà mí ẹ dákun torí ẹ̀ náà ló jẹ́ kí n wá wọ́n ti ròyìn fún mi pé kò sógun tí ọ̀dọ́dọ̀ yín lẹ́nu báyẹn ṣe ẹ gbà mí ẹ dákun bàbá. A fi wọ̀n mí pé ilé yín bíi méjì ló ti gbaná. Iná mo sọ lẹ́ẹ̀kan gbogbo nǹkan ní ti ń bàjẹ́ lójú ayé mi ilé mi ti ń bẹ láìláńdì ó jóná
ti ìpàjá àyọ̀bọ̀ ó náà tún jóná èyí tí wọ́n á burú débi pé ilé ọkọ̀ mi débi méjì lọ́wọ́ lẹ́gbẹ̀rẹ̀ iná òde bẹ́ẹ̀ ìjọ kan náà láì sí pé iná ṣe mítì lórí ilé olúwa rẹ̀ láì pé fúnra wọn nẹ́tíwọ́ọ̀kì lórí olúwa rẹ̀ tẹ́ pé gbogbo ìwájú náà lẹ́ẹ̀kan náà àti táìmù kan náà aago kan náà ìṣẹ́jú kan náà nílé jóná ó sú mi o àní tírélà mi méjì péré náà mo ní o ó náà tún nọ́ọ̀kì nígbà kan náà a tún á lọ gba ẹ́ńjìn ẹ̀sán ẹ́ńjìn ọ̀gá tábàyì lórí ìlú náà ti sáàtẹ̀ ó sì tún nọ́ọ̀kì ìdáni kan náà tẹ̀sán nù báyìí èmi ò rí táyà tírélà lọ́wọ́ iwájú tí ó yọrí táyà sì yọ fúnra rẹ̀ ó ti go fire bridge ó tún ayé roundabout ó tún padà sí ibi tó ti ń bọ̀ láti pé traffic wọ́n ní lọ páàsì ẹ̀. ògo ni fún Jésù lókè ọ̀run. alàgbà sá o ṣe rí gbogbo ìtẹ́lẹ̀ rí yẹn kékeré ni o kí ni mo wí. ẹ rí nǹkan kan. mo ní kékeré ni ìtẹ́ rí yẹn ní ńlá ń bọ̀. Ọlọ́run jẹ́ ẹnu àṣẹlẹ́nu yẹn dákun ẹ ràn mí lọ. ẹ ṣe ẹ rí nǹkan kan ẹ dákun sà. tí ẹ bá fẹ́ kí ńlá ó dé alàgbà nǹkan ní nǹkan tó wà lọ́wọ́ yín ẹ dá padà fẹ́ tó ní àìjẹ́ bẹ́ẹ̀ kékeré lẹ rí yìí o bẹ́ẹ̀ lÓlúwa wí. Olúwa ọmọ mi bẹ́ẹ̀ dákun sà ṣé bí owó ni. ẹ̀yin lẹ mọ̀ àfihàn mi débẹ̀. òṣìṣẹ́ mi mo lè sọ pé owó dáwà pọ̀ ẹlẹ́gbẹ́ pé mi náà sì tún owó tó ju jẹ lọ. ẹ dákun ẹ gbà mí o ẹ gbà mí ẹ ọ̀dà òun dẹ́n sọ mo ti gbọ́ ó ti yé mi. èyí tí mo sọ fún yín òun lóòótọ́ bẹ́ẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kí náírà kú àtijọ́. ẹ̀dá ń sáré. kò jẹ́ bẹ́ẹ̀. ẹ ṣé mo dúpẹ́. ayé ò rebi kan o. ẹ̀dá ń sáré. àánú mi ṣe é. wọ́n fẹ́ báyé o ṣùgbọ́n wọn ò mọ̀ pé iwájú la ó máa bá kúkú dé. torí kò sí bá ṣe lè jí dóko tó oko náà la ó máa bá kúkú dé. ẹni máa lówó ẹni tí ó ní ni ó sì ní àtẹ́lẹ̀ ọwọ́ wa làbálà àwọn ẹni tó kọ́ ọ́. ẹ ra ma ẹ lọ ẹ rà sà. ẹ pẹ̀lẹ́ ẹ jọ ṣé kò sí. náà kò sí. ọ̀gá yín tó nílé rẹ̀ mọ̀ béèrè. agent ẹ̀ ń wálé. rárá ọ̀gá tó nílé dáàdì tó nílé bá ni mo fẹ́ rí. ẹ wo ṣáájú lẹ́tà ìwọ yìí àwọn òfìṣẹ́ rẹ́ńtẹ̀jì ṣó ti yọrí sí wọn òfìṣẹ́ rẹ́ńtẹ̀jì rárá fún ẹgbẹ́ jẹ́ẹ̀tì lẹ́wọ́ àwọn ilé yẹn lọ sí àwọn ilé ẹ̀wẹ̀ àwọn ilé kọ̀ọ̀fẹ́ tán tí kọ̀tán ẹ lọ síbẹ̀ bẹ́ẹ̀ lè rí ilé bẹ̀. ẹ jọ ṣé mo lè réyàn gidi mi bá sọ̀rọ̀ nílé tó wà rán ni. ẹ wo bọ̀dá ẹ jọ ṣó ti yẹyin tó bá lóòótọ́ làwọn dráìvà àmọ́ bí mi ṣe rí ẹ̀yin kan tuntun ẹtùjú ó lẹ̀ ju ẹni tí ó fẹ́ gbà yín dráìvà lọ nǹkan tí wọ́n kàn fẹ́ ni pé kẹ́ lọ communication kẹ́kọ̀ọ́ wá ká máa mú kí n àfi jíṣẹ́ fún ẹ jọ̀bọ̀ fọlọ́ọ̀bá bẹ̀yìn ẹ bá mi wé èèyàn gidi tí mo lè bá sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe àyà mi ń já ẹ má lọ gẹ́lùwẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́mọdé ayé láburú kò sí tí ì ràn. èèyàn gidi mi sọ wà nílé mo lè bá sọ̀rọ̀. láìláì kí lè fẹ́ wá ṣe ẹ bá wọlé onílé torí kíni kí lè fẹ́ wá ṣe lé onílé kí lè fẹ́ wá ṣe lé onílé. ẹ wo ẹ pààkì mọ́tò yín o ẹ wo ọkọ̀ mi lọ́dẹ yẹ pààkì mọ́tò yín o kọ́ ni mo yá ṣe lẹ́yìn tó sì mí o. ọkọ ta ni. ó lè máa lọ kó mo yẹ ìfẹ́ mi ni o. ta ni. ẹ gbà mí. ẹ wo. àwọn páàkì sẹ́nu gate. ẹ ra sà ṣé ẹ̀yin ni chairman tó nílé bíbá yìí. ọ̀dọ́ mi rẹ̀ náà bí tẹ́ páàkì sí oró. ẹ má bínú mo fẹ́ wọlé nígbà tí mo tẹ hàn nù tí ẹ̀rẹ́ nìkan dá mi lóhùn ní mọ́mì tí wọ́n ń ṣe bálabàlà ẹ̀ wá yọjú sí mi. No, that sound rude and embarrassed. Ìyàwó mi lẹ́ntẹ́ ń sọ̀rọ̀ kó ń ṣe bálabàlà. Rárá o kì í pọ́sọ̀ kó wọ́n fẹ́ fẹ́ mi o wọ́n náà wọ́n wáṣẹ́ driver wọ́n sọ pé kó bá ti lọ kọ communication wa pé màá mú fún yín o màá lè fi jíṣẹ́. It's okay. Wọlé lọ bí wọ́n ṣe ń ṣeré nìyẹn kọ́ ló ń Wọlé just get inside. Wọlé ń tiẹ̀ sẹ́. Kí lọ ṣí gate. Má ṣí gate wọlé. No, kò ṣe kọ́tọ́ mi. No, ìyàwó mi nìyẹn. ó ń gbà tẹ́ ti sọ ti yé mi mo kàn wò ẹ̀yàn pé gbogbo nǹkan láyè ẹ̀ ló ní manual bẹ́ẹ̀ ra fáànù yóò bá wo manual rẹ̀ báyìí
dáadáa èèyàn bá yẹ fáànù jẹ ẹ̀gbọ́n pàtẹ́ yìí ń bá wọn sọ̀rọ̀ nísìnyí á pè mí tí a máa rú mẹ́tọ̀ yẹn máa ti ṣàlàyé ẹ̀ rí pé ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé èèyàn tírénì ajá ni pé ọ̀yà wọlé. Please. láì tí kẹ́tí mò ń sọ. Hello sir. ẹni tí wàá fẹ́ cause embarrassment mi ní fẹ́ kí n sá. ẹ má gbọ́ ẹ má bínú ṣe òkè tẹ́ bá dá àwọn ilé díẹ̀ díẹ̀ sin ajá tó bá ní property ní ẹni náà ló wẹ̀ bá sọ pé ẹ cage. Hello, please. Don't try to embarrass yourself, please. Do you know I don't know you before? Mo bá yín bí ni. Don't talk to my wife just like that. Ẹ má bínú. Nǹkan tó ṣẹlẹ̀ kí mo kí lè wá bí wá ṣe gan-an ta lè fẹ́ rí please. Ẹ lè má mọ̀ mi sójú bọ̀ ẹ lè gbọ́n pa mi. Mi ò gbọ́n pa yín, mi gbọ́n pa yín. No, mi ò gbọ́n pa yín. I don't know you. I don't know you. A ní kí lè wá bí fún ẹjọ́. Bá local guys sọ̀rọ̀ báyìí wọ lọ́hùn kí ni wàhálà tí mo kóra mi síbẹ̀. A ní kí ni ó kí ni. A ní kí lè wá ṣe ń bí. Ṣé aṣọ tẹ̀ wọ́n ní international. Nígbà tẹ́ ń sọ pé mo jẹ́ olówó mo wọ Kampala mi mọ bí tí white colour bàtà tó lọ pẹ̀lú ìtẹ́wọ̀ yìí. Are you so sick before you came? Mo dẹ̀ rí pé tí yín yẹn tó ní rẹ́ẹ̀dì ní tó ní gbogbo ẹ̀ níbẹ̀ riot colour. Wá aago ọwọ́ mi wà á rí pé ó yàtọ̀ wà á rí pé tọ́mì ni wọ aago bàtà tọ́mì ni. Hello please can you please get out of this place? Kí lè wá ṣe sẹ́ don't waste my time Mr. Man. Ẹ máa ní bíbí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Mo fẹ́ wo Brema lọ́dọ̀ yìí wọ́n ló ń bá yín wá kó mo ṣe wá mo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ó bá wo ta ló wá wò ń bí. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? Brema tí wọ́n ní wà tiẹ̀ àbí bóyá ń bọ́ ṣiṣẹ́ abẹ́jọ́ ń ṣe papọ̀ ni mo wá wò tó ń bá mi wò dráìbà tèmi ni tẹ́lẹ̀ wọ́n á lọ nílé ọ̀dọ̀ ẹ ló wà mo ṣe wá. Dráìbà tiẹ̀ ní Ibrahimu. Mi ò mọ̀ pé ẹbí nìyí ìwọ àti Ibrahimu yẹn tó fi ń wà ẹ́ irú ajá ló ń rájá he Ibrahimu tó wá bí Ibro làwọn ń pè bí mo ti lé dànù mo ti sọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ó wà ní custody ọlọ́pàá as I'm talking to you so wọn lórí kọ́ni nìyẹn wá bàbí jẹ́ wá ṣẹṣẹ ká ní mo mọ̀ pé irú èèyàn báyìí ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé ọ̀dọ̀ ẹ ló ti kọ́ òṣì tó wá fi balẹ̀ mi jẹ́ ẹjọ́ torí Ọlọ́run police station wà ní Akala Road there is one filling station ní Akala Road yẹn ẹ̀yìn ẹ̀ báyìí ní station yẹn wà ọ̀dọ̀ ọlọ́pàá yẹn wà o lè lọ bá tó bá débẹ̀ kó sọ pé òun wá boy driver kan Ibro tí wọ́n ti mọ́lé ń bẹ̀ àwọn ọlọ́pàá yẹn á mú fún ẹ mo ti lè lọ kúrò níbí jọba mi gbé mọ́tò yìí wá mi àbí kò iṣẹ́ kí n pa àwọn bọ́ọ̀sì kan wá bẹ̀. ẹdùnú kí ni ń ṣẹlẹ̀ ta la fẹ́ sọ pé ń dáná nínú ilé tó fẹ́ já mi ní mú dànù báyìí òótọ́ ni Yorùbá máa ń sọ wípé bí èèyàn bá ń fi òórùn ọbẹ̀ ọlọ́bẹ̀ jẹ̀kọ èèyàn máa ó ṣe é ṣe kéèyàn wọn gbẹ o kó lù àyẹ̀wò kọ́ mọ̀ rò lórí ìdúró mi ò sì fẹ́ mọ̀ gbẹ báwọn mi ò fẹ́. ta ni mẹ́mẹ́ ta ló wà lé bọ́sibí olóbùkún wo ní dáná nínú yín gbèrè wo ní dáná. Èmi ni bàbá landlord. Ìwọ ló ń dáná. Èmi mò ń dáná. Lórúkọ àwọn gbòmìnir tó wáyé ìwọ ló ń dáná. Ó pọ̀. Kí ni ń ṣe yín gẹ́gẹ́ báyìí kí ni máa ń ṣe yín gẹ́gẹ́ báyìí náà. Ṣé òkú kan tẹ́ bá fẹ́ ṣé kò yẹ kẹ́kẹ́ kí lánàá yín mọ̀ ń pa ẹni. Sẹ́mẹ́ǹtì yóò dáná nulẹ̀ mò mọ́ ara mi gbà ní. Mẹ́ẹ̀mú ara. Mo ní tó bá fẹ́ bá bèbí sọ̀rọ̀ má máa sọ èdè Èkìtì yín èyí gbọ́ dáadáa. Mẹ́ẹ̀mú orí mi gbà bí kí ló. Bàbá lálọ́ ṣe fẹ́ jẹun. Tí ìbàdí jẹun ta ló tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀. Wọ́n rẹ̀ jẹ́ sọ fún mi wà fún yín lóúnjẹ náà. Ta ló tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀. Bó bá wù mí máa gún yán, bó bá wù mí máa ro àmàlà nínú ilé. Ṣé mo fún yín lọ́wọ́? Lẹ́mọ̀ á ṣe àwọn nǹkan tó lè kó ṣàkóbá fún imú èèyàn nínú ilé. Èmi ò fẹ́ o. Mo bá wù mí máa ṣe nínú ilé mi. Nínú ilé ìta ni. Nínú ilé mo mọ́ ara mi gbà. Nínú ilé tó kọ́ àbí tí bàbá ẹ̀ kọ́. Mo ṣáà ti fún yín lọ́wọ́. Ọ̀sọ̀dọ̀wọ́ ọdún kan lọ ni. Ó kó oṣù méjì péré tó fẹ́ lò. Ara ẹ̀ náà ni. Lọ wá ń ṣe gbogbo tí ọlọ́lọ́mọ tí ń ṣe tí ọjọ́ kí gbogbo èèyàn gbádùn bá. Kéèyàn bẹ́ẹ̀ mi ìrírí téèyàn ti bẹ́ẹ̀ sí ọbẹ̀ rí láyé kéèyàn kọ́kọ́ fi kọrí àti táìmù kó fi bẹ̀rẹ̀ rẹ̀ kó fi stáàtì ọbẹ̀ sísè. Irú rọ́bìsì wo ni? Báwo lẹ ṣe mọ̀ pé wọ́n fi táìmù sọ̀bẹ̀ àti kọrí? Ìwọ̀n mọ̀ pé imú mi dì. Mo yín padà kó fẹ́ dìdànù. Ẹ ṣáà sọ nǹkan tó ń ṣe yín kémi mo ògùn tèmi àlọ́ sí fún yín. Ó mọ̀ náà sì ni gbogbo iwájú gbẹ lẹ́yìn kò sí kankan kò sí jackson ti kankan ní kíni area kan antenna ni
Baba landlord. Baba landlord. Ọmọ landlord. Baba landlord. Sorry. Baba landlord. Ẹ wo, ẹ má yẹ kí n sọ̀rọ̀ o. Ara kan Gaza mi o. Ara kan Gaza mi. Ara kan Gaza ẹ̀. Àbúrò bukú ni Gaza tiẹ̀ ni. Àbí kò fẹ́ yẹ Gaza ẹ̀ ni. Kí wà tí Gaza rẹ̀ kẹ́ parẹ́. Ó sì èrè mọ́ tilẹ̀ ni. Mo sọ fún ọ wípé ó tẹ èmi kalẹ̀. Ó wá lọ láti bí jọ́mẹ́lò kẹrìsì ó lọ bí ọlá ọlọ́run. Ọ̀wálé ọ̀rẹ́ èèyàn wá. Ó rò pé ó ti rí múgùn, ó wá ń bọ̀, ó wá fẹ́ fi gìrìwó, ó fẹ́ fi wọlé. Ó rò pé ó lè fi wèrè, ó lè fi wọlé lọ́dọ̀ tèmi. Ó lè fi wèrè pọ́ọ̀tì kankan lọ́dọ̀ tèmi o. Èmi gẹ́ síwé o. Mo sọ fún ọ pé Pentagon ni mi o. Àbí sọ fún ọ níjọ́ pé Pentagon ni mi. Mo pẹ́ lórí títì gan, Ame street. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ bàbá, ẹ má yẹ kí n sọ̀rọ̀. Ṣé àbí ìtàn bá sọ̀rọ̀ tán sí àwọn sórí ayéjọ́ ẹ máa sọ, ẹ máa lọ ní ìwé aláwìyé jẹ́ ọ̀fọ̀dúnjọ, èmi ò bá sórí wa o. Ìṣẹ̀bí ọgbọ́n tẹ kọ́ mi lọ́jọ́ sí nígbà tá a jókòó ta, jẹ́jẹ́ mi rẹ̀ lọ mi ò fẹ́ gbọ́ sórí yìí torí gbogbo ìpàátá ìfẹ́ẹ̀tì tó máa fún mi dá. Ẹni èmi gan o, mòdí ló níbi kan o, ó ṣe kíní kan o, kémi náà lọ ṣe tèmi o. Ṣé fún òde mo ní kí lọ ṣe? Kí ni mo ní kó lọ ṣe tó lọ ṣe? Èyí tọ́mọ ọ̀gá. Ọmọ ọ̀gá mi ni wọ́n ń kúkú nǹkan fún. Ọ̀rọ̀ kémi ò ní mọ̀ pé DJ YK ni wọ́n. Ó fẹ́ mọ́ múlẹ̀ Fẹ́mi. Bàbá láàrin ìdàtí ẹwò ìjà ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni o. Kí ni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́? Níjọ́ ni tí mo sọ fún ọ lórí pé o ṣe ọgọ́ra ẹ lórí àwọn nǹkan tí ó yẹ kó ọgọ́ra ẹ lé lórí. Mo bú ọ gẹ́gẹ́ bíi pé ọmọ sí bàbá àbí bí àbúrò sẹ́gbọ̀n. Mo bú ọ ni. Ṣé kí wá ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́? Ṣé láti odidi jẹjẹ àbí jẹjọ tútọ̀ wálé ọ̀rẹ́ yẹn wálé ó ṣe kankan. Anyway, èmi ti ṣe tèmi sá. Ẹ ti ṣe tiyín àwọn ìtàn ẹ ní èmi lọ ṣé mo lọ London àmì mo lọ Amẹ́ríkà bí mo ṣe ń bọ̀ yìí nìsín ẹ̀fọn mo ti ń bọ̀ láti jẹjẹ lọ́gá wa ló ti kọ́ wa ẹ̀fọn mi náà ní kèmí náà lọ́ọ́ mú tèmi bẹ́ẹ̀ ṣe sọ ni kí n má jọ mú bí so níbi àsọ̀rí òṣè fi wọ́n mo dé bẹ́ẹ̀ ni mo ní kèmí náà kí n mú páàsì lẹ́ o àwọn tó kù mí náà ti mẹ́rù lẹ̀ kí n mẹ́rù lẹ̀ náà ní stay where you are láti bẹ̀ ó dẹ̀ wọ̀n ọjọ́ méje mi fi ń bọ̀ ni ẹ wò mo ṣe rí. Àbájọ mò ń wo náà mo ní ọmọkùnrin yìí ti wá yàtọ̀ dé ó jẹ́ lẹ́wọ̀n gan ni o ó jẹ́ lẹ́wọ̀n tààràtààrà ni o. Baba landlord. Sọ fẹ́ gbọ́ òkúkú rọ ni o ó jẹ́ bó ṣe rí nu o kò sí tó kan èmi tèmi ni wípé ìjọ tó promise mi ní tó bá ti lọ tó bá ti dé ó wà fún mi lówó tèmi. Láti bí ìjẹjẹ àbí ìjẹjọ èmi ti ṣe ndé mi fẹ́ ṣe èmi ti fi lé tèmi èmi ti fi yàrá tọ̀dọ̀ mi mo ti fi rẹ́ǹtì. Yàrá tèmi lèmi ń lọ ibi yàrá ti ń mú bẹ̀. Orí ẹ̀ ló burú dànù ìwọ bá odidi nínú yàrá tí ìwọ gbà nínú ilé tọ̀dọ̀ tèmi tèmi fowó ṣẹ̀ tèmi kójọ tèmi fi kọ́ ó ní èmi ń sọ fún ọ yàrá tí ẹ tó gbà èmi ti fi rẹ́ǹtì fún tẹ́nàntì mi mo ti kan yàrá rẹ pa yes pẹ̀lú àgádágodo jáwándọ̀ mo kan pa kí sẹ́yọ̀ kan ní mo lò kan sí òkè mo lò kan sáàrin méjì mo tún lò kan sọ́wọ́ sàrẹ̀. Bàbá landlord ẹ̀ sí ọjọ́ náà ìjẹ́ kọ́mi sí náà ni mo wà yìí o ṣé bí ṣé tí a máa sọ pé kò tọ́ bọ̀ ní tó bá tọ́ bọ̀ tálọ́gọ̀ tó bá fi ọpọlọ ṣe tí o bá tọ́ pé ìwọ já tó mọ̀ pé tí o jẹ́ ẹni tí èèyàn lè fi gbèsè ayé ẹ̀mọ́ tọrọ ṣé o lè lọ ṣe kínní àwọn ilé ẹlẹ́ni bẹ́ẹ̀ ti ṣe bọ̀ látijọ́ ìtẹ́lẹ̀ ṣíṣẹ́ tí wọ́n já èyí wọ́n lọ já ti wọn àbí wọ́n kọ́ lọ já ti wọn wọ́n sọ àwọn ọmọlọmọdé lẹ́wọ̀n kọ́ ọmọ apẹ́lẹ́ kọ́ máa lé ẹ̀wọ̀n gan kọ́ máa gbébẹ̀ gan sẹ́kọ̀ọ́ abẹ́ta ju ilé tó rò lọ́kàn pé o ní lé ń bí ma o kàn lọ mú àwọn jálùkiri tó lè fi kó ẹrù wá ni kò sọ̀rọ̀ no more dialogue ẹni tó bá sọ̀rọ̀ kò ní dáa fún nínú ẹ̀mí àti ẹ̀. Ẹ sà èbètèsẹ́ ẹ̀rọ ní mímí o èmi ó sọ̀rọ̀ o èbètèsẹ́ ẹ̀rọ ní mímí o bàbá aláwọ̀ back to sender o ẹ wọ́n lọ sí yàrá tèmi o ẹ tó fi kú ìṣòro mi èmi tí mo ṣe ń bọ̀ láti ẹ̀wọ̀n láti di ọjọ́ méje báyìí lórí advice fún mi tí ò dá lórí advice fún mi tí ò dá ẹ fún mi lè jáde lọ bí. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí pálapàla o pálapàla ìlú apala o pálapàla ìlú apala. Ẹ̀dá ń sáré ayé ò rebi kan o ẹ̀dá ń sáré wọ́n fẹ́ báyé o ṣùgbọ́n wọn ò mọ̀ pé iwájú la ó máa bá kùkùté torí
kò sí bá ṣe lè jí dóko tó oko náà la ó máa bá kùkùté. Ẹni máa lówó ẹni tí ó ní ni ó sì ní àtẹ́lẹ̀ ọwọ́ wa làbálà a ò mẹ́ni tó kọ́ ọ́. Àjọkúnlẹ̀ àyànpín lọ́rùn ṣùgbọ́n àdáyé la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àyànmọ́ ọ̀tọ̀. Ọlọ́run ẹlẹ́dàá mi àbí irú ayé wo wa mo wá wá ìgàn. Mo kàwé pé kí n lè jẹ́ èèyàn láyé àṣetán kò ṣiṣẹ́. Mo tún wò pé kí n lè máa rí nǹkan pa wọ́n dà mo lọ kọ́ driving iṣẹ́ àgbàwá náà mọ̀ kó tó fi ń ṣe. A máa ń bá rí ẹ̀ ní pé ṣé kìí ṣe pé wọ́n wà lára mi. Torí àwọn méjèèjì tí mo bá ṣiṣẹ́ kò jà kó bá kò jẹ èdè kò jẹ pé mo fi kúrò lọ́dọ̀ wọn. Ẹ̀gbọ́n náà ó dà páyé ṣe mí àti jẹ gan-an ó di ìṣòro kọ́mọkùnrin jí kó má bàa kọ́bọ̀ jí láàárọ̀ ìbànújẹ́ tó tọ̀ sí o bẹ́ẹ̀ mi sì ṣọlẹ̀ àbí èèyàn ò lè gbìyànjú ju mo ṣe ń gbìyànjú yìí lọ látòórọ̀ nísìnyí iṣẹ́ mo ti wá káàkiri àdúgbò yìí mi ì tiẹ̀ mọ̀ bí tí mo dé gan ṣáà mo bára mi lórí ìta mẹ́ta bí a máa rí bí èso pé láàárọ̀ kùtùkùtù mo ti jí jáde kán tiẹ̀ gbà mí kí n bá wọn kó búlọ̀ọ̀gù àbáwọn tó fẹ́ kún dẹ́kì ṣùgbọ́n kò sí kankan tí mo rí gbogbo ẹ̀ ló gbẹ lọ dá lọ páúpáù èmi àtàwọn ẹyẹ nìkan là ń gbóhùn ara wa Ọlọ́run nígbà tó padà sílé òun nísìnyí ìyá ológì ó tiẹ̀ tó ya táwọn oúnjẹ dì ọmọbìnrin ọwọ́ tí àná mo ti fẹ́ sọ̀rọ̀ mi sí o ṣé tó padà sílé ìlọ́wọ́ fífún báyìí Ọlọ́run ọmọ gbàgbé mi náà àmọ́ dá pé àwọn èèyàn ló ran wọn lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí alátiṣe ni ó máa ti ṣe ara ẹ̀ níwọ̀n àkànṣe sọ̀rọ̀ mi. Mo ní látọjọ́ mo ti rí o mi ò rí irú èyí rí o látọjọ́ mo ti rí. Bùrẹ́mọ̀ ó bàbá ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó sọ kalẹ̀ yìí o kò tó ń bá yàdá sí rárá yìí náà lọ wá sáré jí mi láàárọ̀ kùtùkùtù sí. Bàbá mo ti ká mi lára sí ni mi ò lè sùn mọ́jú kódà látọ̀sán àná kò sóúnjẹ nù mí kẹ máa wo kì í ṣe pé oúnjẹ òwò mi jẹ o kì í sì ṣe para mi ò yá àmọ́ kò sówó lápò mi tí n fi jẹun bó láti wá ṣe ká sùn lébi ká tún jí lébi ká má bá kọ́bọ̀ sùn ká má bá ṣíṣì jí bí mo ṣe ń gbégbé ayé mi ni mi sì ṣọlẹ̀ bàbá ẹ ràn mí lọ́wọ́ ẹ dákun gbà mí. Ọ̀dà tó bá rúnú lójú á bí àwọn àgbàlagbà léèrè gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé àwọn tẹlifí náà fẹ̀yìntì ṣe bá tó Elédùmarè ń bá rẹ o bẹ́yìn ìyá mi ò sọ wọn nígbà apanimọ́tò ìwà kó lókìkí òru gbà yín o wájú ọpọ́n ọ̀fà o èèyàn pọ́n ọ̀fà olùmúlọ̀ tó olùkọ́ ọ̀run ló ṣe àárín ọpọ́n ta ọ̀run ẹ gbọ́dọ̀ fi pé rẹ gbọ́dọ̀ fi pé bí o bó bá ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kẹ́ ẹ sì fi hàn ní láàrin mi báyìí ni bàbá ń kéde ẹ̀rọ tó fún àdúwọ̀nú àdó ẹyẹ wọnú ẹyẹ tàdó bá wọnú àdó tẹyẹ bá wọnú ẹyẹ àwọn àgbàgbé ẹlẹyẹ mọ́ finú ẹra wọn ni ọyẹ wá fi hàn ní. ó gbé wẹ̀yìn o kò sí ohun tí ń bẹ lẹ́yìn bí òṣèré Ifá yìí jẹ́ kí n mọ̀ pé orí tó gbé wáyé orí owó ni ìpín ọlá ló yẹn látọ̀run wá
tí ẹ̀ dúró náà ṣe bí o sáà ti kọ́lé. ilé alẹ́ yìí ò jẹun sùn ẹni ò ti kọ́lé bàbá mi ò nílẹ̀ ní pé màá kọ́lé. kò sílé kò sí mọ́tò. kò sílé kò sí mọ́tò bàbá mo sọ fún yín pé ò jẹun sùn èèyàn tí ò jẹun sùn nígbà tó ti rówó tó fi kọ́lé n bá fẹ́ lọ bì kankan ẹsẹ̀ díẹ̀ ọ̀kadà díẹ̀ ni iṣẹ́ mi bàbá ẹ ṣàánú ẹ ràn mí lọ́wọ́. ọ̀gbọ́n ẹ ràn mí lọ́wọ́. bó o ṣe dé àrùn tí wọ́n bá sọ pé mọ́tò tó gbé wá 6 ni kò sí ohun tó pọ̀ jù o. àsìkò tó wà yí àsìkò tó yẹ kọ́ ọmọ yìí náà ọlá kọ́ ọmọ wẹ̀ nínú ọlá ni kọ́ ọmọ ọkọ láti ohun tó wù ọ́. ọ̀gbọ́n bùrẹ́mọ̀ bùrẹ́mọ̀ mo ń dá àwọn jẹ́ bó o bá jáfira tó o bá kẹsẹ̀ sọ̀rọ̀ ara rẹ̀ àfàìmọ̀ kádà ni wáyé mọ́jọ ṣe báyìí báyìí sọ́lá o. bàbá ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn kalẹ̀ ẹ̀yin àgbà náà lè sọ pé bá a ní nǹkan àgbà bí ìwé là á rí iye sísọ ọmọdé mọ́ bẹ́ẹ̀ ṣe wò mí o bàbá mo ti lé lógójì ọdún ẹ wo rí mi ẹ ṣàánú ẹ bá gbé nǹkan àgbà jáde kódà ẹ wò tó bá jọ wọ ni ẹ bá ṣọ̀gbọ́n owó abẹ́ bá ṣọ̀gbọ́n owó mo fẹ́ lówó kébí náà mọ́gbọ́n tó bọ̀gìnì kí n máa ṣakọ ìyá ti jẹ mí pọ̀. Bẹ́ẹ̀mọ̀ ó bàbá o fẹ́ sóògùn owó. bẹ́ẹ̀ ni bàbá mo fẹ́ ṣẹ́ṣó mo fẹ́ ṣẹ́ṣó. ṣé kò yí sí láyà àti ṣẹ́ṣó. kò sí tára orí mi gbé àyà mi gbà. tọmọdé bá débi ẹ̀rù bá o. bàbá ẹ gbéṣẹ́ jáde fún mi kí n bù sára ẹ fún mi lọ́sẹ̀ bìsàbìsà kí n lọ́ mọ rówó bù náà kí n mọ dorí mẹ́ka kiri gbogbo club ẹ bá ń bówó owó dùn fún mi náà bẹ́ẹ̀ ni bàbá. sáwọ wà láàfíà rẹ. ẹ ṣe bàbá. ọwọ́ láàfíà rẹ. Bùrẹ́mọ̀. ó bàbá. ṣé ohun tí mo bá ní kó wá wá ó rí. bàbá tó bá ti jẹ́ inú ayé náà ló wà ẹ wà débi fún yín. màá sì wá ní ọwọ́ nǹkan lọ́wọ́. inú ayé ni. bàbá ẹ wà débi. ó wà lọ wá àwọn orí ìrèrè wa. wo kó jọkùnrin ìbá àjọbìnrin tó o bá ti mú un dé àbùsí bá bùsí. bàbá irun orí wèrè. bẹ́ẹ̀ tó o bá ti mú un dé. owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá ó yẹ fẹsọ̀ wá àwọn kan kálá o tó bá ti dọ̀bọ̀ owó wọn ò kàn kó máa dà o ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbáyé ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn. igi ata kò ní gbólógbò lójú ẹ̀ṣẹ̀ yẹn dìyẹn mú ìràwé kìtà gbé láyà o ìyẹn dè wọ bàbá ṣe jẹ so ẹyẹ sí o lẹ́yìn àṣẹ kan wá sí àwọn kọ̀ọ̀kan tó máa dà. ìdí ara rẹ tó bá mọ́tán kó o sùn ọmọ nígbà tó ọmọdé ń yọ wèrè tí yóò tirẹ̀ náà tẹ́lẹ̀ kí n rọ́lọ́ tí yóò kà fi tiẹ̀ ẹni mọ̀ ni sásìkò tó bá mú tọ́kù oṣù ni o ṣó lọ burú ni àti dọ́gbọ́n sí ẹ̀ tó wọ́ọ̀kì ilé ìgbọ́dọ̀ wọ́ọ̀kì. bá ti mú tọ́kù oṣù ṣó lọ burú ni ìyẹn ṣe lórí kankan bíi ti ọ̀pọ̀ ẹ̀. Pálapàla o pálapàla ìlú apala o ìlú apala o. ẹmu bá wọn jẹ o ẹmu bá wọn jẹ o bó ṣe kúkúrú olóyè ẹmu bọ̀ wálé o ẹmu bá fún mi fún mi. fún mi ó ti gbá bọ́ọ̀lù rí àwọn àgbà basketball. Oya,
Asekiri. Ọgbọ̀n jíà, ọgbọ̀n emu oge, ọgbà rìfáàsì. Ẹnu mi ọkọ gúgúrú olóyin máa jẹ, ẹmu wá wọn jẹ. Yìí. Wèrè wọ rìfáàsì òjijì. Ọkọ̀ọ̀kọ̀ gbẹ̀nu òkè. Bim. Ọ̀sà straight. Ẹ̀dùn ọgbẹ́. Ẹ̀mẹ́rì Yosef. Ẹ̀bùn bá wọn jà o. Bọ́sẹ̀ gúgúrú olóyè ẹgbẹ́ bọ̀ wá lé o. Ẹ̀bùn bá wọn jẹ. Ọ̀nà mi. Ọjọ́. Ẹ máa ṣe pákó tẹ̀lú, ìtẹ̀lú, pákó tẹ̀lú, ìtẹ̀lú. Ọlọ́ọ̀mí. Yàgbà. Páàkì Búrẹ́dì. Ìjà. Búrẹ́dì. Gbà. Kí n gbà? Kìsì. Ọ̀rẹ́ mi. Jẹ. Jẹ́tọ̀. Àní fún ọ. Àní ẹgbà. Àní ẹgbà. Má gbà sẹ́ o, tètè gbà. Kọ́ má bàa gbà sẹ́. Àní fún ọ. Àní ẹgbà. Mo jẹ. Nígbà gbogbo. Ọ̀rẹ́ mi. Wá jókòó. Kí wá jókòó. Ọ̀rẹ́ mi ni wo. Ọ̀rẹ́ mi ló pè ọ́. Ọ̀rẹ́ mi, máa calm down. Ọ̀rẹ́ mi, sọ́mu. Omi akérèsé Alábí. Ẹ̀yàgà. Ọ̀rẹ́ mi máa ní sùúrù, ìwọ ló ní gbogbo ẹ̀. Sọ́mu. Ìwọ ló ní. Kí mú gbẹgbẹ. Mo gbẹ tán. Wèrè ló jẹ ìyá. Àwọn kan máa lówó, àwọn kan rí ní. Ó ti mú kóòkì. Àwọn kan máa kọ́lé. Mú tán. Bá a mú díẹ̀. Mú tán. Ó bú mi. Àwọn kan máa kọ́lé. Ó dáàsì rí ni. Mo dáàsì rí pátápátá. Ìwọ ló ní. O ṣeun. Ọ̀ràn ló mú. Iṣẹ́ ti ṣe. Ọ̀rẹ́ mi. Má pàṣẹ fọ́mọ. Sọ́wọ́ ọkọ̀. Kí máa gbé ọ lọ. Sọ́sọ̀ lágodi. Kí n jọ ń géètì. Jámi jíàrè. Járe lè fẹ́ sọ. Sọ́jà pọ̀ ń bẹ́. Ọ̀rẹ́ mi fẹ́ sùn ni. Mo ti yó. Ọlọ́run òdi ogún orin gbọ̀ngàn yín ni ohun orí nìkan yẹn ní. Wọ́n sì bá yín gẹ irun orí yín náà. Wọ́n bá yín gẹ dáadáa. Iṣẹ́ tọ́lọ́ fi rán wa láti òde ọ̀run ni. Ariwo yín náà kọ̀ ọ̀pọ̀ lọ́rọ̀ pa. Ẹ sọ pé fún yín ni màálù gan bí ẹ ṣe ń dè mọ́nu tí wọ́n lè sí ìpariwo. Ẹjọ́ yín gan ti pọ̀ jẹ́ sí dájú darí. Bọ́ọ̀ ni ẹbí ayín irun náà wà bẹ́ẹ̀. Ẹ máa sọ náà.
ẹ gbé orí dúró dáadáa ni. ẹ má kàn lọ́rùn torí pé ẹ ṣerun fún mi náà. ẹ̀yin náà ti ń gbé orí yín ti le jù. Ẹgbórí dúró dáadáa. Gbogbo! Dẹ́rọ fún mi! Ẹbẹ́ ṣe. Àdìgún gẹrígẹrí. Bàbá mo dá inú. Mo fẹ́ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́, kó gbọ́rọ̀ ẹnu mi. Lẹ́yìn ìgbà tá a ti parí gbogbo ètò, tí ètò sì ti tò, ìkìlọ̀ ló kù o. Àdìgún, torí àti máa wò tọ́jọ́, kìlọ̀kìlọ̀ bẹ̀ lójú. Àdìgún, gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti wábi iṣẹ́ rẹ ibi tó ti ń gẹrun ọ gbọ́dọ̀ máa kọ́ o kódà wọn ò bá fẹ́ ṣerun abíyá èèyàn kọ́ èèwọ̀ ní torí ibẹ̀ la sọ ètùtù ọ̀la rẹ ibẹ̀ la sọ mọ́. Ó ti kún jù. Ẹ bọ̀dá ayé yín ò ní bàjẹ́ ẹ wò ẹ mọ̀ bò báyìí tí ẹ mọ̀ tẹ́ ẹ ṣe. Gbọ́wọ́ ẹ̀jẹ̀ ń sáré bá a ṣe ẹ̀yẹ wá jókòó báyìí màá báyìí náà ṣe ti yìn. Ṣé wọ́n ti gbọ́ lé? Pé wọ́n rẹ̀ yìí. Ǹdẹ́ ṣe ti gbọ́. Ẹ jókòó báyìí ẹ jókòó. Gbà owó ẹ jókòó ń báyìí sí. Gbogbo rẹ̀ lẹ́fẹ́ gé àbí. Ẹ dákun bọ̀dá ẹ wá ìṣẹ́jú èlò nílé ibà gẹ̀tán mo máa jókòó lọ́wọ́ lọ́wọ́ bàyé gẹ̀ nǹkan. Ẹ dákun ẹ gbára dúró ẹ ní sùúrù ẹ gbórí dúró. Òtítọ́ àti ìgẹ̀dẹ́dàjì. Bọ́bọ́! Ẹ mọ́ sí ìyọnu, ẹ mọ́ mú owó lọ. Ẹ jẹ́ aṣọ mi. Wọ́n ra aṣọ tuntun. Wọ́n ra aṣọ tuntun. Aṣọ ìní ni wọ́n rà aṣọ tuntun. Ọgbọ́n. Eléyìí mọ̀ ti gba àgbé ìwojú rẹ̀ yóò padà wà náà ọ̀nà ọ̀sìn yóò sì padà sọ́wọ́. Bọ̀dá ẹ rà sá ẹ fẹ́ ṣerun ẹ jókòó. Èmi àti eléyìí àti gbogbo eléyìí náà ni. Ṣé ní ṣègbè powder? Ṣègbè powder. Ṣé rí ẹjọ́ bá ń lu eléyìí gbọ́ oko tí ó mọ̀ dáadáa ni o kódà yóò yọ̀jú títí ọ̀nà Èkó lọ. Orílẹ̀ èdè ẹ̀sọ́, bá lọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá fún ọdún orí kan ló bẹ̀rẹ̀ ìṣẹ́ bá lọ nígbà ayẹ̀ nínú. Kẹsì àmọ́ wo wọ́n ṣẹ̀ṣẹ̀ tán ni o ẹnìkan ni mo lò fún wọ́n ṣẹ̀ṣẹ̀ tán àmọ́ ẹ dákun tó ní Ọlọ́run ẹ fún mi ní ìṣẹ́jú tó kìíní rà ìwé wọ́n bá ń gé ẹ̀tẹ̀ ní sálẹ̀ ẹ ṣeun ẹ dákun mọ̀ ń bọ̀ owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá owó yẹ fẹsọ̀ wá àwọn kan kálá o tó bá ti dọ̀nbọ̀ owó wọn ò kàn tó máa dà o ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbárí ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn. ẹni máa lówó ẹni tí. Ìrẹ́mọ̀ ó bàbá.
èyí ti rí bẹ́ẹ̀ ṣe wí ti ṣe bẹ́ẹ̀ mo ti rí kéde ti bí o mo sáré bọ̀ ní rárá ẹran wo ni pẹ̀lú rárá bí òòlù. Bùrẹ́mọ̀ bàbá o lè yá tó yẹ kó yá mi. Bùrẹ́mọ̀ ó sì dá ọ lójú pé ojú dá lílé. Bàbá iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ní àìfihàn mẹ́ni ó ná mi wàhálà gan o ṣùgbọ́n mo padà rí gẹ́ni irun wèrè èmi fúnra mi mo gé lórí rẹ̀. Ọ̀kà rẹ̀ ọ̀bọ̀lọ̀bọ̀ ló ní wàhálà. ṣùgbọ́n mo mọ̀ pé tí n bá lówó tán èyí ló gbàdọ̀ mi tó. Wá wò òwò ti ṣe ohun tèmi fẹ́ ó kú kémi ló ṣe ohun tó fẹ́. Mo sáà sọ fún ọ lé mi láàrin ní pagídà èmi a máa pagídà yìí sọ gidi yẹn wòmí wọ́n sọ dé yẹn nínú ayé. ṣé bàbá ó ti dé yẹn fọkànlẹ́ bá dẹ̀. Tójú bá wá yẹjú kó o má yẹ wò ó. Bàbá tẹ bá ń gbọ́ àlàníṣe nìyẹn tá a máa ń wí o èmi náà pé múra ẹ mọ̀ sí nìyẹn ẹ gbádùn mi tó bàbá máa fowó bá yín lò bí mo ṣe ná dọ́là fún yín ni màá ná pàǹsì tí n bá ná pàǹsì màá ná euro owó ìlú ìbò kódà màá tó ná yẹn fún yín owó ìyá owó ọ̀hún ṣáná tó tẹ́rù wọlé oríṣiríṣi owó ni màá máa bó fún yín. ó ti dá gbádùn mi bíi wọ́n ló ti gbádùn mi ọ gbádùn mi ó ti dèyẹn nínú ayé ó ti dèyẹn ọgbọ́n ẹ pẹ́ fún ẹ ò kárí. ètè ìsọnù mo ní mú kò mọ sóhun tójú òní tán iye pálapàla ìlú àpàlà pálapàla pálapàla ìlú àpàlà ìlú àpàlà ẹ kú òṣì ẹ kú ìyà ọmọ á pè é ẹ kú òṣì ara ta mọ́ra ẹ̀ mo lẹ kú òṣì. ajíyàwó awolé alára ajíyàsẹ̀ awo òde ìbára ìfà ńláńlá wọlé tọ̀ mí wá o awo òde ẹ̀gbá ìfà owó ńláńlá èyí tí ó tutù bí omi àfòwúrọ̀ pọ́n ìfà ajé ńláńlá èyí tí ó tutù bí omi àfòwúrọ̀ pọ́n tètè ń pọ́nlá o onífàmífà abìfà gbúrú ìfàgbùrú rẹ ọyá lọ fi fa ajé ńláńlá wá fún mi. Bùrẹ́mọ̀ báyìí o. lọ fi fa owó ńláńlá wá fún mi Bùrẹ́mọ̀ báyìí. gbogbo ibikíbi. tálájẹ mi wà. ọyá lọ bá mi fà wá. ọ̀fàfà. lọ fari ayé tèmi wá. ire ayé tèmi Bùrẹ́mọ̀. tí ń lò dálẹ́. ọ̀fàfà. lọ bá mi fà wá. o. fàmí fà. ẹ̀wọ̀n mẹ́fà. wọ́n bọ̀ lọ fara wọn ti. ọ̀yá. kó jẹ. ọ̀kárẹ̀ èsì ọlára ọ fàlà o fáwọn lẹ fà ọ̀kárẹ̀ fìyókù ló ń rí pẹ̀lẹ́ bí ṣe máa ń sìn ní finú lílẹ̀ yìí báyìí ọ̀kárẹ̀ dá kọ́ba lọ ọ̀kárẹ̀ ètò rẹ ti wá parí báyìí yàtọ̀ fún ọ̀sẹ̀ èyí tí mo fi hàn nínú ilé mo ń gbé lọ ní bàbá. ó gbé lọ ni aago pé òru la máa ń wẹ̀ ní gbangba la sì máa ń wẹ̀ pẹ̀lú bí tátàrí rẹ̀ ọmọ rí sámà báyìí tátàrí rẹ̀ ọmọ wo Elédùmarè tẹ́lẹ̀dùmarè ọmọ àwọ̀ ọ̀gbọ́ tó o bá ti wá wẹ̀wẹ̀ yìí tẹ́ ó tẹ̀bù yìí lò tó o bá ti wọnú ilé lẹ́yìn tó lẹ́bù yìí tẹ́ òkè ẹyọ kan náà ló kẹ́kù tó bẹ́ mi sè tó bá ti wá ń dojúmọ́ ọmọ rẹ̀ ọwọ́ àbàmì wá bàtà akọkùnrin méjì wá ẹsẹ̀ kọ̀ọ̀kẹ́ ní o. èyí wà lẹ pé ò sí nǹkan o mo léyìí wà lẹ pé ò sí nǹkan o mo rí mú ètè sọnù mo rí mú ètè sọnù kò mọ̀ sóhun tójú òní rí tán wetin Musa no go see for gate oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ kókó jàǹbẹ̀lẹ̀ o olúkúlùkù ń ṣe tirẹ̀
mo ní kókó jábẹ́rẹ́ òwò lúkúlùkù ń ṣe tirẹ̀ èyí wà lẹ́pẹ́ ò sí nǹkan mo léyìí wà lẹ́pẹ́ ò sí nǹkan mo rí múwe ètè ìsọnù mo rí múwe kò mọ sóhun tójú òní rí tán. ìní pọ ìfi ọmọ àbúrò kú hàn ní. ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. ètè ìsọnù mo rí múwe kò mọ sóhun tójú. Tani ta ló ń tọ̀hún bàbá èmi ni o bàbá ìsílẹ̀kùn ìsílẹ̀kùn bàbá wàhálà ti wà wàhálà ti wà ha bàbá wèrè ni o wèrè ń lé mi ni o. ṣé lójú wa lójú ayé. bàbá lójú àlá ni ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí lé mi báyìí kò ní padà ó lè lé mi láti bí ìdẹ́kọ̀ọ́ bàbá eléyìí pa ọ́. ṣé bí ṣe ń yọ ó ń náà lójú àlá tó sì rí lójú ayé. bàbá ẹ wo gbogbo ẹ̀yìn mi ló ti lé àpá ti fọ aláyé ibi tí bá ṣe foyín kò dáa bá gbọdọ ní o ti fẹ́ lé mi pa o. bẹ́ẹ̀ mọ́ ṣé bí mo sọ fún ọ bàbá nípìnlẹ̀ fẹ̀fẹ̀ sẹ́yìn mo sọ fún ọ mo ní sóò láyà ò lè láyà. bàbá mo láyà. àyàwó ló wá ní báyìí sọ mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́bi ni ẹni tí ó jẹ oyin inú àpáta ṣé máa ń wọnú àáké ni. bàbá mi ìwẹ́nu owẹ́nu ẹ̀ owẹ́nu ẹ̀ ó pọ̀ wàhálà ìpọ̀ ni lílé ni. ṣebí tó bá lé ọ lójú àlá ni ó lù ọ ó sì rápa rẹ̀ lójú ayé. àlùbami ni àlùfẹ́ kú gbogbo ẹ̀yin mi ti bàjẹ́ mo sọ fún yín lẹ́ẹ̀kan bàbá. bí o sì rí lẹ́yìn. ẹ dákun ẹ ṣàánú mi bàbá kí la ṣe sí báyìí kí lọ́nà àbáyọ bàbá. ẹ̀yin àgbàlagbà náà lẹ pòwe ẹni tẹ́rù bá kanlẹ̀ tó kòkè ó tóbi mi tẹ́ lè gbé ká ẹ ṣàánú mi bàbá. ọ̀nà àbáyọ wà. ọ̀nà àbáyọ rèé o bó o ṣe ní fojú lé oorun fójújọ àtọjọ́ kan tó o ní sùn tó o gbọ́dọ̀ díjú rárá bàbá torí pé tó o bá ti ń sùn bẹ́ẹ̀ ló máa rí wèrè yìí yóò sì máa lé ọ wò ó
ó léwu tó bá bá o kò gbọ́dọ̀ bá ọ wá wò tó o bá ti lè mú un mọ́ra tó o lè ní àmúmọ́ra rẹ̀ fógúnjọ́ àtọ́jọ́ kẹtì mo wí kò sí onítọ̀hún tí ó lówó tó ẹ. kí bẹ́ẹ̀ sùn fún 21 days. ẹ má fi wàdùnwàdùn rédà lórí kan. ẹ má fi wàdùnwàdùn rédà lórí kan. ẹ ṣàyè rẹ sọ ó. jẹ́ mi ò ti dọ́kọ̀ délé dálé mọ́ báyìí. bẹ́ẹ̀ni ti rè bọ́lọ̀ la máa rè ẹ̀gbọ́n náà ta ló mọ̀lá kó wá wí ọ̀la lójó ẹ sáré ayé ni wọ́n o ẹ ṣàyè jẹ́jẹ́. Ọgbọ́n bú rẹ̀ mọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹ pa tàárọ̀. Ó yá àti tán. Ilé ti yá dìde. Kí lẹ sọ? Ilé ti wẹ̀ o. Ẹ̀gbọ́n bú rẹ̀ mọ̀. Ẹ ṣe kí ni? Ó ti yá. Aláìkẹ́. Bring 4 more anything. Ẹ̀yin àti ta ni? Ẹ dápẹ́ ẹ̀wọ̀ dìde jàre fọ́ńtọ́n bí lẹ́yìn àti ẹ wo. Ilé ti sú o. Ẹ wá go ni. Fún mi náà ní kí n mẹ́rin sí. Ní níbo lẹ́sẹ̀? 4 tumbler. Aago méjìlá ti fẹ́ lọ lù. Táwa kí wọ́n ní wọ́n ń dò ṣe. Mi ò sí fọ́n tumbler kankan. Àyìnkẹ́. Jẹ́ kí n sáré rush méjì ńgbà yẹn. Ọjọ́ ọtí lọ. Ẹ mọ̀ ṣe yìí. Ṣé nígbà tẹ́ ti san gbogbo àwọn owó ọtí yìí lẹ̀? O mo ti mọ̀ pé problem ó padà wá. Àtìgbà náà lèmi sì ṣe káǹtì kíní mo ti close account mi for today. Kò sí pé ẹsẹ̀ ń ṣe tumbler kankan ẹ̀wọ̀ dìde. Ó dà fún mi ní pẹlẹbẹ méjì sí gbà. Ẹ wo kò sí pẹlẹbẹ kankan dìde. Mi lọ́ọ̀bì kankan mi mọ tí lọ́wọ́ dà. Ẹ̀gbọ́n búrẹ̀ mọ̀ nígbè yìí ti ṣàtìṣe. After all, I paid for this. Mo sì lọ tí sídọ̀ náà mo kàn ń bèrè méjì. Oye kó nǹkan yín ẹ kó wọn gbà. Jẹ́ kí n pákọ̀ tí mi nà. Calm down ọmọ yìí. Ẹ dìde sà ẹ dìde. Ṣé wọn pò nice. Ẹ má bínú. Oye ẹ dìde. Ẹ dìde pẹ̀lẹ́. Aláìkẹ́. Ẹ má bínú. Máa take it easy now. Ẹ má bínú. Okay, for the last time, fún mi méjì for the road. Ó ti tán. Ẹ̀yin gan kódà ẹnu ìgbà tẹ́ sẹnu dọ́tì ìgẹ́ tí mò ń mú jọ̀rọ̀ ẹ̀yin gan lọ. 2 for the road, please. Ẹ ti mú rẹ̀ tẹ́lẹ̀. 2 for the road. Ẹ ti taste ẹ̀ báyìí ẹ ti mọ̀ pé ayé ni kéèyàn máa mọ tí. Kò sóorun lójú mi mẹ́. Mo mọ̀ kò sóorun lójú yín. Ẹ sá mọ̀ nìṣó lé yín ẹ̀ nìṣó. Ọ̀la ńlẹ̀ máa mọ́. Pẹ̀lú gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ọba. Tiẹ̀ lọ máa dà o. Kó máa mú kó máa panu. Tiẹ̀ ló máa dà o. Kó máa mú kó máa panu. Tiẹ̀ ló máa dà o. Mú kó máa panu. Ìlú gbẹ. Wọ́n jẹ́ kù mọ́. Kó máa mú kó máa panu mọ́. Tiẹ̀ ló máa dà o. Mú kó mọ́ panu mọ́. Ọ̀lẹ́ mi. Má fi wàdùn rẹ̀ dá lórí Ọba ní Jésù ti dé. Ẹja jọjọ. Ẹlọrí tútù ìlú tútù. Ìjọ tuntun. Royal Voice ti dé. Ẹ̀sùn mọ̀ bí ẹ wà gan. Ọba ti gbéjú Fuji gospel dé. Ọba tún ti dé. Ẹni ọlá tún ti dé. Mọ̀dé pẹ́ lóhun tó wà pa. Bàbá Venus bàbá Gold. Ṣàmà
Báàmì gbòòrò. Ẹni gbẹ́mi olórí burúkú sọ. Ẹni kò ṣùgbọ́n fún ẹ fún ara lórí burúkú. Tí wọ́n fi ṣe yín ni. Bàbá lè jẹ́ kí ló dé? Tí bá mọ̀ pé fẹ́ ṣèṣe alákọ̀wé, ẹ gbọ́dọ̀ lọ gba ilé fúláàtì yìí. Kí ló dé tẹ́mu ẹ̀rí bílẹ̀ tuntun ní ká tó mọ̀ tó tó fò. Ẹyin bẹ́yìn lọ dó sí. Ṣé gbàdàbúrò ẹ̀ mọ̀ ní àwọn náà ṣẹ̀fẹ̀ gbé kò ní ojú ìṣòro. Àwọn kan jáde dé. Ọlọ́run ṣe náà. Ṣé ìyìn nìkan lè wà nílé? Nga káàdọ̀ tí ń sọ. Ẹ fọ́ra yín sọ, wọ́n ṣe fàájì tèmi. Dákúndà ló lọ bíbí sáyé ní ìgbà wájà sí ìtọ́jú ní kíkọ́ mẹ́rin yóò bẹ̀rẹ̀. Bá a bá ṣe dúpẹ́ rè ìdílé àjẹ́ ọ̀dọ́gbẹ̀rẹ̀ ṣé mo fi ọ̀rọ̀ ìṣẹ́ lọ́la ní gbogbo ilé ìsìn ọ̀rọ̀ ẹ̀gbọ́n. Ẹ fọ́ra yín sọ. Àjàdí ń jẹ́ mi o. Bábí. Ẹ̀fọ́ tajà. Mo sì ti rí. Táyọ̀ lé miscast. Mo miscast ni. Ẹ miscast. Wọ́n ní wọ́n pé ọ̀rọ̀ ilé ìdẹ́rì pé ilé látọ̀ nígbà tí ẹ bá pọ̀ nígbà miscast ni. Mo miscast ni. Sọ́ni mo fẹ́ tì. Ní kíni? Sọ́ni mo fẹ́ tì. Ẹ wọ ẹjẹ́ sọ̀rọ̀ kan fún yín. Ẹ jẹ́ sọ́ra wá nulẹ̀ yìí o. Ẹ̀yin àtàní. Ẹ jẹ́ ká mọ ẹ jẹ́ kó kálukú máa yẹ rẹ̀ nulẹ̀ yìí o. Ẹ jẹ́ kálukú máa yẹ rẹ̀. Ẹ jẹ́ sọ̀kò ní. Ẹ kí ló dé? Ọ̀tọ̀ lẹ́ni tí ń gbọ́ orin, ọ̀tọ̀ lẹ́ni tí ń jó sí i. Ẹ dákun tí ìgbésí ayé yín ọba dà sí dandan ní kí tọmọ ẹlòmíì ò rí bẹ́ẹ̀ ni. Láti ètí pé bùrẹ̀ mọ́ tiẹ̀ òun ọmọdé gbogbo tí ń ṣe lọ tí dandan ní kẹ́yìn ràn lọ́wọ́ ni. Ẹ̀yin ṣe Jésù bìlì sí ilé ayé yín ná. Lábìjọ ìyàwó púpọ̀ àwọn olè ti sọ àgbò sẹ́gbà yóò pè mí. Sẹ́gbà yín ọ̀dà sáàdé ìkejì ààrẹ. Èmi. Ọ̀rá dáradá. Ẹ wo àsìkò tẹ́tẹ̀ lóde yìí. Ìfì yín lẹ̀ ha. Èmi ń lọ rèé sùn. Tí ẹ bá fi yín dáa, ẹ dúró kalẹ̀, ẹ jẹ́ kó padà wá. Gbogbo yín ló máa kóná fún mi. Ìbọn lè pa, ó máa kó. Ẹ kó sí kúrò. Ara máa sọ bẹ́ẹ̀. Ara máa sọ bẹ́ẹ̀. Yóò máa sọ sí ilé ìyá ìgbà náà. Ara máa sọ kúrò. Ọlọ́dà ẹ̀yìn nìkan ni. Ẹ ti sí lọ́wọ́. Ẹ kó sí kúrò. Ẹ kó ní burúkú lọ. Ẹ jẹ́ pẹ́ ẹ sún kúrò. Tí ti ṣe dàrú ẹ̀ tí mi tí nǹkan ti dáa rí ẹ̀ tí mi tí nǹkan ti dáa ẹ̀ bá fún bí ẹ̀kọ́ ti dànù mo bá tí wọ́n yẹ kó bá sí ọ̀ ìbá yín lọ ìbá yín kí olóò kàtìkàtì. náà lolúwẹ̀ ti rìn kiri nínú òrùn ń sìn báyìí. àlàyé ńlá ẹjọ́ àdúgbò wo mo ti ń bọ̀ apá jẹ́ àdúgbò wo lè lè gbà. ọmọ ọba àlùkò lè mi mo ti ń bọ̀ apá jẹ́ mo ti ń bọ̀. bros brother mi ẹ ká sùn ṣé wa. ẹjọ́ ẹ má bẹ̀rù ṣé àdúgbò ilẹ̀ ń gbé. àdúgbò ilé mi ń gbé èméṣe wa yìí ọba àlùkò lè mi gbogbo àdúgbò yìí wọ́n máa ń bá ti ilé ọ̀ ìyẹn náà dá fún Olódùmarè tí ó ṣe é tán. ọkọ tí wá ní ó ti tó ẹ ti kíra yín jù. kí lẹ fẹ́. ọ̀npọ̀ ẹ̀jẹ̀ má bínú ẹnìkan ládèrè ládùúgbò yìí. bẹ́ẹ̀ mo gbọ́ ta lẹ́ni ẹ̀ kò sẹ́ táwọn ò mọ̀ ládùúgbò yìí o kò sẹ́ tẹ́ béèrè táwọn ò mọ̀. ẹ máa mọ ẹni yẹn ẹ wo Braimọ ni
Ibrahim là ń béèrè. Ibro. Bẹ́ẹ̀ni. Ibro Màláíkà. Aláyélá. Ibro Màláíkà. Ọlọ́run. Èèyàn kò yẹ mẹ́fà ní Ọlọ́run. Àgbẹ̀tò làkọ̀ ajábo. Ẹkùn ni. Àbí kàkà láyà. Ibro Màláíkà lẹ bèrè lẹ́ẹ̀fi dáhàlẹ̀. Ẹjọ́ ṣe lè júwèé bí tó ń gbé fún wa. Ibro Màláíkà. Mo mọ bí tó ń gbé kéde pé mi mọ bí tó ń gbé. Àmọ́ ẹ má jẹ́ tàn yín o. Ibro Màláíkà ti kúrò ládùúgbò yìí o. Ó ti kúrò ládùúgbò yìí ti ṣe díẹ̀ o. Ẹ̀dẹ̀ lẹ̀ mọ bí tó ń gbé, ẹ̀dẹ̀ ló ti kúrò ládùúgbò. Ṣé ni wàá mọ bí tó ń gbé nìyẹn? Ẹ máa lọ́ mi lọ́fun gbà, ẹ fẹ́ máa lọ́ mi lọ́fun. Ẹ ti lọ́ mi lọ́fun. Ẹ má bínú. Ẹ mọ tó. Ẹjọ́ sáà ṣé ẹ lè júwèé bí tó ń gbé fún wa. Ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ? Ṣé ń gbọ́rọ̀ bẹ́ẹ̀? Ṣé ń gbọ́ béèrè? Kébì júwèé ibi tó ń gbé fún yín. Òkè ìgbà tó ń lọ yẹn, kébì wàá pè kalẹ̀ o. Ibro Màláíkà o, ibo lẹ́yìn ń lọ o. Àbí èmi ráyè, mo ráyè àbí. Ẹ wá o, no time to check time o, kò sáré ìjàre. Èmi ò mọ ibi tó ń gbé o, ìmọ̀ ibi tó kó lára. Ó dọ̀ ẹ̀gbọ́n, brọ́dà mi. Ó yá, ìyá mi. Ẹ ṣe ojú òní tí ì. Ṣé pé ẹ mọ ibi tó ń gbé? Ẹ mọ ibi tó wà? Ẹ wo bẹ́ẹ̀ lọ pàdé èèyàn ẹ̀dá mi lò ilé fẹ́. Kò sí, ó ti tán, ẹ máa lọ. Ẹ ṣe ojú òní tí ì. Ẹ jọ, kí la fẹ́ sọ nílé báyìí? Kí la fẹ́ sọ fún dádì? Kí n má pàrọ̀ṣẹ́ ibi tí mo bá dé, ó ti sún mi mò ń lọ. Ọlọ́run kù mọ́ wá. Ọ̀rọ̀ yìí kò tiẹ̀ ní. Inje konja 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 ko. Inje konja 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 ko. Ọ̀rẹ́ mi, ìjẹ̀kan. Wá gbà. Owó. Cash. Àpè kánú kan. Owó búrúkẹ́ black cash kó lálòpẹ́ àpè kánú kan. Owó. Àǹtí, ẹ wo oúnjẹ nítorí Ọlọ́run, ẹ má bínú. Ṣé mi bá dìde wá bá yín náà, ṣùgbọ́n ìtàn mi méjèèjì báyìí ó ń ro mí. Kò sí wàhálà máa kò sí. Ẹ jọ̀ọ́, ṣàdúgbò ilẹ̀ ń gbé. Ọmọ àdúgbò yìí nìyí. Kò ní bàjẹ́ fún yín. Àwòyá. Àǹtí ẹjọ́, ẹnìkan là ń béèrè ládùúgbò yìí. Ta lẹni náà? Ilé bàbá Amúbíẹyá olójúlé 8. Ìlú mọ̀ọ́ká ni mo mọ̀ bẹ̀. Olúwo ṣe. Àǹtí ẹjọ́, báwo la ṣe lè mọ̀ bẹ̀? Màá júwe bẹ̀ fún yín. Tẹ́ bá ti ń lọ báyìí, ẹ máa yà báyìí, ẹ má máa lọ straight down. Àǹtí, ẹ rí pé mò ń pè yín láǹtí látàárọ̀ ẹ̀dẹ̀ ń dáhùn. Ẹ wò, ayé yín ò ní bàjẹ́. Ṣé ẹ mọ̀ tẹ́ ẹ máa ṣe fún wa? Ẹ má jẹ́ ká yà kiri. Ẹ mú wa débẹ̀. Máa mú yín débẹ̀. Ó dìde àbò sì jókòó. Ayé yín ò ní bàjẹ́. Kó lálòpẹ́ àgbẹ̀ká. Wá gbà. Dọ́là. Owó rẹ̀ rè. Dọ́là. Ọkọ bẹ̀. Pants. Ó wà bẹ̀. Kí wá gbà. Ẹ má fi wàdùn rédà lórí. Ẹ má fi wàdùn rédà lórí káyé lè gbẹ̀san bẹ́ẹ̀ ni tìrẹ bọ́lọ̀ la máa rẹ̀. Àǹtí, ẹ ká sùn. Ẹ rà mà. Ẹ ká sọ ẹni mà. àwa lọ́nà là ń kó. Ilé yín là ń lọ. Àwọn sísá mi méjèèjì ni wọ́n fẹ́ rí láńlọ́dún yìí. Lálọ́dọ̀ sílé ó ti jáde. Actually kí wọ́n ṣe lálọ́dún yìí gangan la fẹ́ rí. Rẹ́mọ̀ la fẹ́ rí. Wọ́n wá ní pé ilé bàbá olójúlé 8 ló ń gbé Amúbíẹyá. Rẹ́mọ̀.
ṣé kò sí ṣé fámìlì yìí. àǹtí alájà nìyí alájà ẹ ràbà ojú òlì tí ẹ wò wọ́n kúkú ṣe fámìlì wa àmọ́ wọ́n bá dádì wa ṣiṣẹ́ dádì wa dẹ̀ jẹ wọ́n lówó wọ́n wá fẹ́ fún un. dádì yìí jẹ Ibrahim lówó. bẹ́ẹ̀ni. ẹjọ́ ìlú lówó náà. bíi 2 million. 2 million naira. ìyẹn ló yà yín lẹ́nu dádì wa ní tá bá lè rí Ibrahim mú délé tó tẹ̀lé wa délé báyìí àwọn máa increase owó yẹn sí 10 million naira. 10 million naira. Ikú máa dúró. Ìkodo. Ṣé rí ní òrùmọ́jú ènìyàn ní Ibrahim jáde láyé? Alájà. Mo dẹ̀ pè yín lálájà ẹ̀ dẹ̀ dáhùn. Mẹ́ńtà ń sọ ní jàre. Ó láìkí kan máa mi tá à ń sọ. Ẹ ṣọ́ pé léyìn wọn ń gbé. Nílé bàbá mú bí ẹyẹ lójúlé lóòjọ́. Ṣé bí Ibrahim lẹ ń béèrè lọ́wọ́ mi? Ẹ ṣé o máa fi kú kúrò ni Ibrahim ti kú. Ayé ẹ̀jẹ̀ ẹ máa wọ́n ṣe wèrè. Ibrahim wo ló kú? Ẹ má sọ kú sọ lẹ́nu. My daddy! My daddy! Kí ni? So Ibrahim ti bímọ tó dàgbà tó yìí. Ibrahim ò ní bí wọ́n ẹ má sọ àtú aṣọ. Ṣé bí ẹ bìlífù mi? Bìlífù yìí. Ẹni sọ́kẹ̀ mo fẹ́ lọ́kọ̀ bọ̀ ọ́ ẹni sọ́kẹ̀ pẹ̀lú owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá ó yẹ fẹsọ̀ wá àwọn kan kálá o tó bá ti dọ̀bọ̀ owó wọn ò kàn tó máa dà ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbá yìí ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn. Igi ata kò ní gbólógbò lójú ẹ̀ṣẹ̀ yẹn dìyẹn mú ìràwé kìtà gbé láyà o ìyẹn dè wọ bàbá ṣe jẹ́ sórí èsì o lẹ́yìn àṣẹ kan wá sí àwọn kọ̀ọ̀kan tó máa dà o kọ̀ọ̀kan tó máa dà o inú kìnìún lówó ń gbé lásìkò yóò ó máa ti kúrò lẹ́nu ojú ajá ń ṣẹ́jẹ̀ lásìkò yóò aráalé àwọn ò gbádùn àwọn kan ò gbádùn ara ẹ̀ ọ̀rọ̀ owó ló bá mi lásìkò yóò owó iná ni ló sún wa débi dá wà yìí o kọ́mẹ́dì yìí o. owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá ó yẹ fẹsọ̀ wá àwọn kan kálá o tó bá ti dọ̀bọ̀ owó wọn ò kàn tó máa dà ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbárí ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn. kátikáti eré yìí máa ń ná ó máa gàn tí yọ gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹni fẹ́ kú pàdé ẹni máa sìn ṣẹ́ ń rí wá wọn lóde ayé ẹ máa bá wa bọ̀ ó kọ́mẹ́dì ni ó máa lágbára ẹ̀rín tàbí tó báwo lẹ ṣe fẹ́ sí náà ta ò ní fún yín náà kọ́mẹ́dì tí ó lábùlà nìyí o ẹ máa bá wa bọ̀ ó kàn tí ọ ó ga. owó là ń wá owó là ń wá owó là ń wá money on owó là ń wá owó là ń wá ó yẹ fẹsọ̀ wá àwọn kan kálá o tó bá ti dọ̀bọ̀ owó wọn ò kàn tó máa dà ó yẹ wò wọn o ẹ wò wá wọn máa kálá o ẹ wò wá wọn ẹ lágbárí ẹ wò wá wọn ẹ wò wọn o ẹ wò wá wọn àìgbá bí àgbàgbé gbà.